inú fún àyàfu lọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó wà. Àṣé lóòótọ́ ni pé a kì í lágbára tó kékeré sì kejì ẹni. Ẹ ò gbádùn mi, àì lágbára tó kékeré sì kejì ẹni. Bí ìyàwó bá ń lọ sóko, bó ti wò ká kéré tó àbájọ ọmọ ọdún 5, ọmọ ọdún 6, ọmọ ọdún 8, ọmọ ọdún 10, máa ń bá fà wá lọ́wọ́ lóko, ìyẹn ni pé kékeré yẹn sì kejì onítọ̀hún. Mi wọ́n bá fẹ́ gbẹ́rù sórí, a lè bẹ̀rẹ̀ gbé láti ilẹ̀ pẹ̀lú wọn ká gbé sórí wọn. Àwọn ọ̀kọ̀ọ̀kọ̀ wá kúnlẹ̀ wọn ó gbé sórúnkún, látòrúnkún láti bá wọn fọwọ́ tì í sórí. Ni Yorùbá fi sọ wípé a kì í lágbára tó kékeré sì kejì ẹni. Ìyẹn túmọ̀ sí pé wíwà tó orílẹ̀-èdè Amẹ́ríkà tọ́mọ ogun orílẹ̀-èdè Amẹ́ríkà ń bẹ lórílẹ̀-èdè Nàìjíríà lápá abìkan ń fi wá lọ́kàn balẹ̀ wípé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ wà pẹ̀lú wa. So with that, à ń fẹ̀mí wọn mí. A nígbàgbọ́ pé yóò jó kan yóò jéjì wọn ó fi kún ìmọ̀ táwọn iléeṣẹ́ ológun wa ti ní. Kí wá ló dé tó orílẹ̀-èdè Amẹ́ríkà ní kí wọ́n máa bọ̀ padà? Kí ló dé tí wọ́n kó nǹkan wọn lọ? Ẹ farabalẹ̀ bí ìyàwó tó fowó ọbẹ̀ dájọ́, bí ó ṣe máa gbọ́ kò bá kùn gbé ọ̀rọ̀ láti ẹnu mọ̀lẹ́bí ọkọ rẹ̀. Àkàndá ọ̀rọ̀ Àwíkòǹkò aládìtú òwe atari òdì tiẹ̀ láàbọ̀ rí, mo tún kó wá lẹ́kùnún látún túlẹ̀ àdálẹ̀ bí ìṣe wa gẹ́gẹ́ bí ìwọ̀nba orí ọ̀fẹ́ tọ́lọ́run ọba fún àwa láti lò fún ìran tá a wáyé, láti fi kópa tiwa pé tó alihamudulilayi èmi náà gbìyànjú èyí tí mo lè ṣe. Lóòótọ́ lóríṣiríṣi èèyàn ń bẹ lórí ìtàkùn ayélujára. Mo láǹfààní àti sọ fún wọn olùgbọ́ pé kálukú wọn ló ń kó ipa tiẹ̀ láti ran àyànmọ́ lọ́wọ́. Àwọn adẹ́rìn-pòṣónú, àwọn ni ọ̀já ronú kú. Àwọn eléré orí ìtàgé ńlọ́jà máa rọ́rọ̀ kan fi sàríkọ́gbọ́n. Àwa náà àjẹ́kẹ́tì yín ó di. Ìyẹn túmọ̀ sí pé kálukú wa ní ń kó ipa tiẹ̀ láti ran kádàrá àti àyànmọ́ lọ́wọ́ kí ìlérí Ọlọ́run kó lè bá àṣẹ náà ní gbogbo ẹ̀. All right. Bẹ́ẹ̀ bá ti wá wọlé, kò náà ní nǹkan kan láti bá mi share program yẹn. Fáǹfààní àwọn ẹlòmíì tí yóò tún darapọ̀ mọ́ wa náà ni. Àánú Olódùmarè ò ní fi wá sílẹ̀. Ọ̀yá ẹjá lọ nínú ọ̀rọ̀ kó tó dípa máa gbọ́rọ̀ lẹ́nu captain. Ẹjẹ́ ń farabalẹ̀ káwọn èèyàn díẹ̀ wọlé náà kó tó dípa wọnú ọ̀rọ̀ lọ. Ẹjẹ́ ń farabalẹ̀ káwọn èèyàn wọlé. A sọ̀rọ̀ nípa ọmọ ogun orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n ti forílẹ̀-èdè yìí lẹ̀. A sọ̀rọ̀ nípa àwọn tí ó jẹ́ kí omi àlàáfíà orílẹ̀-èdè yìí ó tòrò. Ọmọ orílẹ̀-èdè yìí náà ni wọ́n o. Wọ́n nífọ̀n, wọ́n lè kánná, wọ́n lè ń ka. Àárí wọn ṣẹ́gun àríbi tí wọ́n sí. Àwọn eléyìí wọ́n ń pè ń kàbá. Kàbá yàtọ̀ sí cartel. Wọ́n bá sọ pé àwọn kan egbòogi olóró cartel. Yóò túmọ̀ sí pé àwọn tí wọ́n ń ṣe tó le tí wọ́n ń kó nǹkan àlùmọ́nì tàbí ọjà tí ò bófin mu kó lórílẹ̀-èdè kan lọ sórílẹ̀-èdè míì, àwọn wọ́n ń pè ní cartel. Àwọn tí wọ́n ń pè ní kàbá ńlá àwọn afàìjòyè tí ń ṣàkóso ìlú. Wọn ò jọba ṣùgbọ́n àwọn ló láṣẹ tí ń bẹ lẹ́nu ọba. Ìbá ní kábíyèsí afẹ́kẹ́ ṣe báyìí, kábíyèsí ó pòun ó fún ilé sí lọ́la. Ó láwọn tí ó fọ̀rọ̀ lọ́nu, àwọn yẹn là ń pè ń kàbá. Oríṣiríṣi àwọn èèyàn ló ti jẹ lórílẹ̀-èdè yìí. Bí wọ́n bá nípinnu rere páwọn ó ṣe fún Nàìjíríà, bí wọ́n bá ti délé ìjọba, pàápàá jùlọ ńgbà tí wọ́n dé Aso Rock yìí bírí lọ́rọ̀ wọn ó yìí, a máa wò pé ẹni tó ti bá wa sọ̀rọ̀ mọ́ránmọ́rán ságbára kan ń bẹ ní Aso Rock tí ń da orí wọn rú ni àbí tí ń yí èrò wọn padà. Lo and behold, àwọn èèyàn kan ń bẹ ní kọ̀rọ̀ mọ̀ọ́mọ́dá kan, wọ́n lágbára ju ààrẹ lọ. Àwọn eléyìí ló lè pé kó gun ọjà
wọ́n lè pé kógun ó sinmi. Àwọn eléyìí ló lè sọ pé kí ìdìtẹ̀gbàjọba ó wáyé tí ó sì wáyé tí ó sì lọ́rọ̀wọ́rọsẹ̀ tí kinní kan ò ní ṣe tí mìmì kan ò ní mì. Ṣùgbọ́n àwọn olórí kan náà ń bẹ tí wọ́n gbọ́n nú gbọ́n lẹ́yìn. Nínú wọn ni Bọ́lá Ahmed Tinubu wà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ọ̀gọ̀ ààrẹ mọ̀ tí ń ṣe. Ó mọ̀ wípé bí èèyàn bá fẹ́ tayò, ó bá fẹ́ bá ọlọ́gbọ́n tayò, ó bá fẹ́ bá ọ̀tá tayò, ó ní bá a ti ṣe. Ṣé gbàgbé Yorùbá ní ọ̀pọ̀ òpè nípa ọ̀tá. Ọ̀gbọ́n Yorùbá ń dáadáa, ọ̀pọ̀ òpè nípa ọ̀tá. Báwọn òpè bá sùjọ sójú kan gangan against ọ̀tá, wọ́n dẹ̀ win ní ọ̀tá. Ọ̀tá lẹ́ntọ́ máa yóò ta, òpè lẹ́ntí ọmọ wa yóò yí. God bless you, Madam Ibukun Elizabeth, God bless you ma. Ó túmọ̀ sí pé òpè kóra wọn jọ sẹ́gbẹ́ kan, ọ̀tá kóra wọn jọ sẹ́gbẹ́ kan. Àwọn òpè ní ọmọ pé má gbọ́wọ́ yún yìí nǹkan ló yẹ kó o tí kó ilé ní ọkọ́kọ́ fà lọ́nà. Àárọ̀ ọmọ kan ọ̀tá kò ní lè sọ̀rọ̀. Bí wọ́n ṣe ń kọ́ ohun nínú ọmọ bí bẹ́ẹ̀ ni òpè ọmọ jẹ́. Gbà tó bá yá ọ̀tá ní òpè dúró. Ta ni mò ń bá tayò gan láàrin yín? Ṣé kí n dálẹ̀ kẹ́ mọ́ ta nǹkan yín? Èyí ò bínú kó wájú wọn kí wọ́n má fi lu ààrẹ ṣe ẹ̀yẹ́. So gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kórílẹ̀-èdè ṣe rí tí Nàìjíríà lọ́wọ́ burú jáì. Torí wípé àwọn tá a pè lólórí ìfẹ́ wa gan ò fi gbogbo ara sí lọ́kàn wọn dáindáin. Ńlóye jẹ́ pé bí wọ́n bá ti bá wọn sọ̀rọ̀ pé wọ́n ṣàkíyèsí tàbí pàṣẹ fún wọn ńláṣẹ ti ń múlẹ̀ torí pé àwọn gan ò ní kan ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ìnirú wa ò sí gbọ́dọ̀ débi pa afẹ́ sòṣèlú afẹ́ ṣèjọba. Torí pa ńlá sẹ́fọ̀n bí làwọ̀ ó ṣe o. Ẹ̀ bá yọ mí ń jọ́ kejì. Ẹ̀yin tẹ́ mọ kọ́kọ́ rí gẹ́gẹ́ bí kàndánù rẹ̀ sí un tẹ́ ẹ pera yín kàbá òun. Wọ́n ti kọ́kọ́ pàṣẹ kan lọ yanjú gbogbo yín pátápátá lágbára Ọlọ́run. Mi ìyẹ̀rú ọ̀kì ìyẹn burú afájà lọ àṣejù ojú ọjà. Well, kí ló dé torílẹ̀-èdè Amẹ́ríkà fi káwọn ọmọ ogun ẹ̀ kúrò ní àyín? US pulls troops from Nigeria after counter-terrorism operation. General Anderson ló lead wọn wá bí. The United States has withdrawn the majority of its military personnel deployed to Nigeria for a joint counter-terrorism mission in the Lake Chad Basin while maintaining intelligence sharing and other security cooperation with Nigeria authorities. Wọ́n pa àwọn ọ̀ràn wá lọ́wọ́ mọ́. Ṣùgbọ́n àìbó ní sùúrù wá dèdè egun. Ẹ má gbàgbé orílẹ̀-èdè Amẹ́ríkà, orílẹ̀-èdè tó létò ni. Wọn ò ráàyè gbádìí ẹ̀sìn. Ńgbà wọn ti ń bọ̀ wọn ti lọ́jọ́ tán fẹ́ kúrò. Alágẹmọ ti bímọ ẹ̀ náà. Àìmọ́jó ń bẹ lọ́wọ́ alágẹmọ. Ní tí wọ́n kọ́ wa bó bá wù á ká lò ó. Ntọ́ yẹ ká ṣe bó bá wù á ká ṣe é. But lo and behold, sógun àwọn onísùnmọ̀mí lè tán Nàìjíríà mọ́dá òtẹ̀. Ẹ farabalẹ̀ mọ́ gbọ́ mi o. Commander of US Air Force in Africa, General Dagvin R.M. Anderson, announced the development during a virtual press briefing on the outcome of the African Chiefs of Defense Conference 2026. He said, the partnership between Washington and Abuja remain active, particularly in intelligence operations targeting the Islamic State, ISIS. According to Anderson, the specific mission that required the deployment of US troops has been completed. Eléyìí tẹ́ ẹ ti nílò presence wa pé ká yọjú ká wà ń bẹ̀ àti ṣe àti parí iṣẹ́ tiwa. Tàbùrọ̀ kọ́ mọ. Ogun Amẹ́ríkà sínú igbó ńlá sọ pé làwọn kò tó máa bá Tinubu. Ó fẹ́ gba Nàìjíríà ni, ó fẹ́ gbé Nàìjíríà fárílẹ̀-èdè Amẹ́ríkà, ó fẹ́ ta Nàìjíríà fún Amẹ́ríkà ni, ńgbọ́ jẹ́ pọ̀ lẹ́ni, ńgbọ́ jẹ́ pọ̀ òun ò lè ṣàkóso, ó ti gbàkóso Nàìjíríà lọ́wọ́ Amẹ́ríkà. Gbogbo àwọn nǹkan yẹn máa ń fa
ìrẹ̀wẹ̀sì ọkàn. Okay. Prompting the withdrawal of the most personnel, however, he noted that the United States will continue providing intelligence assistance at the request of the Nigerian government. Bẹ́ẹ̀ bá béèrè o bẹ́ẹ̀ bá béèrè ìrànlọ́wọ́ lórí àwọn nǹkan kan logistic intelligence á ṣe fún yín o at request. Wọ́n ti jẹ́ oyè ntẹ́ ẹ̀ bá pe àwọn ò ní yọjú sí mọ́ wàhálà ilé ayé tẹ́nu. He said, and I quote, "And so that operation in the Lake Chad Basin of Nigeria not only helped the countries in that immediate region, it also helped countries globally as that disrupts the ISIS network. And then we have withdrawn much of our forces that were just there for that operation, but I continue the partnership that Nigeria has asked for to help continue with intelligence sharing and the understanding that is necessary to be able to prosecute this difficult task." The U.S. Air Force commander described Nigeria as a key regional partner with a capable military, saying the collaboration between both nations had produced notable gains in the fight against ISIS. He credited intelligence cooperation between the two countries for enabling an operating that eliminated the second highest ranking figure in the global ISIS network. He said, and I quote, "I think the partnership that we've shown recently with Nigeria, where Nigeria is a very capable and large country, it's got a strong economy, it's got a large educated population, it's got a very capable military. But there are things that we have learned in the counter-terrorism fight over several years that we were able to assist and integrate with them to help them with their intelligence and help with intelligence sharing that eventually led to a cooperation effort to where we were about to bring some unique capabilities that U.S. brings and be able to prosecute together the number 2 leaders within the ISIS or Daesh organization, who is responsible for much of their global operations, their global media and their recruiting." Okay, sáwọn terror ò ní láǹfààní àti recruit ọmọ ogun mọ́. All right. Anderson said the operation underscored the effectiveness of intelligence collaboration over prolonged foreign troop deployments. He said, and I quote, "So, I think as we go forward, that is an example of how we are looking at engaging with partners to help them be more effective by only bringing unique U.S. capabilities that allow the partner to be effective in these fights. While state police may be Nigeria's next security imperative, we also called for deeper intelligence cooperation among African countries to tackle terrorism, drug trafficking, and other cross-border crimes." The U.S. commander cited a recent multinational operation that intercepted a record 31,000 shipments of cocaine originating from South America and passing through the West African coastline, saying effective intelligence sharing made the seizure possible. He said, and I quote, "I was able to coordinate through our interagency in the United States through Africa and then notify some of the partners, and eventually it was a Spanish ship that interdicted the ship that had 31 tons of cocaine on it, and it turns out in the largest interdiction of drugs or at sea that we've ever seen." He added that sustained collaboration among African governments, international allies, and private sector stakeholders will be vital to confronting security challenges while fostering economic growth and attracting investment across the continent. Continent wo láti wá attract economic and investment Ọlọ́run ràn wá lọ́wọ́. The United States deployed about 200 military personnel to Nigeria in February 2026 to assist with intelligence, surveillance, and counter-terrorism operations in the Lake Chad Basin as both countries expanded cooperation against ISIS and other extremist groups operating in the region. Now, ẹ já bèrè lọ́wọ́ ara wa àkọ́kọ́, ṣé wọ́n achieve ń tó yẹ kí wọ́n achieve? Ṣé wọ́n rí nǹkan mú bọ̀?
ṣé ibi tí wọ́n fi wá sí kọ́ náà ibi tán ti bá wa náà kọ́ ni wọ́n fi wá sí ṣé wíwà wọn dídúró wọn ṣé yóò so èso rere fún wa well n tó gbé mi wá gangan ẹ já bọ́ sórí ẹ̀ sàn-án ọ̀rọ̀ láti ẹnu captain kí ló kọ wọn náà ẹ jẹ́ wọ́n dárúkọ wọn fúnra wọn. Retired. I have been to 5 countries to fight war. I Irọ́. have 5 war medals. ẹ já bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. My name is Captain Effiong Eyo, retired. Captain Effiong, retired. I have been to 5 countries to fight war. I have 5 war medals. Who truly owns Nigeria? Who is the owner of this country? Who owns Nigeria? Who is a cabal? You have been hearing cabal, cabal, cabal. Who is a cabal? Aliko Dangote. I was listening to him. He said when he was preparing for this refinery that is helping Nigeria, helping Africa and the entire world today, you see, God showed him that there will be a problem between Iran, Israel, and America, and the Strait of Hormuz will be closed. Because of that, he went ahead to do this thing. But cabal fought him. Dangote said the cabal fought him, that he fought back. He remained small. They would have defeated him, just small. Who are the cabals? Who owns the cabal? Who controls the cabal? Now let's go on. Someone gave an order in Niger State before the kidnapping of those children. Someone gave an order, according to the governor of Niger State. Soldiers were there. Then there was an order that the soldiers should be withdrawn. The moment the soldiers withdrew, the kidnappers entered there and kidnapped the school children. Who? Now, mo nígbàgbọ́ pé gbọ́ nǹkan tí máàní yìí sọ ńgbà tí Dangote fẹ́ bẹ̀rẹ̀ rìfáínárì ẹ̀ ó láwọn kàbá àkọjú ìjà sí wọ́n bá jà ó ní ṣe ó gbọ́dọ̀ ṣe kò yẹ kó ṣe wọn ò fẹ́ gbà fún wọn bò ń jà ó náà bá wọn jà padà ó kù kékeré kí wọ́n ṣẹ́gun débi tó fi lè mú rẹ̀wẹ̀sì ọkàn wá tàbí tí ó fi sọ pé òun ò ṣe mọ́ òun náà lọ́lọ́ ń gbàkóso alright kí làwọn nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú ẹ̀ àwọn kàbá ló ń control what because majority wọn àwọn nǹkan tó kó tá a kó papọ̀ tí ń dọ̀rọ̀ ajé lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ni wọ́n ń control ẹ̀ importer exporter lórí nǹkan gidi àwọn ni ẹrù wọn kò lè má kọjá ní pọ́ọ̀tù ẹrù wọn ò lè má kọjá lọ́dọ̀ custom kò sẹ́ni tí yóò dá dúró now ìjínigbé tó wáyé nípínlẹ̀ Niger àbí tí wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́ gbé ọ̀dà ló wá táwọn ajínigbé yẹn fi rí iléèwé yẹn wọ̀ jọ́jẹ̀tẹ́ àwọn security ń bẹ́ẹ̀ ọ̀dà yẹn wá pé káwọn security yẹn ó kú òun bẹ́ẹ̀ security kú òun bẹ́ẹ̀ àwọn ajínigbé wọlé ìwé wọ́n káwọn ọmọ ọlọ́mọ lọ ó wá ní béèrè wípé ta ni kàbá máa yìí lòun ò rìtáyà kò tí ì tásìkò tó yẹ kóun ó rìtáyà ara ń kúrò nínú iṣẹ́ ológun ni kí ló jẹ́ kóun ó kú òun bẹ́ẹ̀ òun rí wípé iṣẹ́ tó ń yàn láàyò tó ń gbà òun ò lè discharge conveniently bó ṣe yẹ kóun ó ṣe àwọn ọ̀gá kan ní ó máa pàṣẹ against wíìlì òun àti tó yẹ kó ọmọ Nàìjíríà ó jẹ láǹfààní pẹ̀lú iléeṣẹ́ ológun ṣé gbàgbé àkàndọ̀rọ̀ ikùnkùn mo sọ statement kan lórí àwọn tí wọ́n ní wọ́n ń wá àwọn ọmọ tí wọ́n kó níjọba àbílẹ̀ oríire mo ní sẹ́ ṣúọ̀ páwọn iléeṣẹ́ ológun yìí wọ́n ń wọnú igbó yẹn ṣé ìṣèpébì kan wọ́n jókòó sí tá a wá ń kájọ́ fún wọn lọ́kàn tiwa tá à ń pé wọ́n ti fẹ́ẹ́ ṣe tán wọ́n ti fẹ́ẹ́ débẹ̀ wọ́n ti fẹ́ẹ́ kàn wọ́n ò ní pẹ́ gbà àwọn ọmọ yìí jáde ṣé gbàgbé because ọlọ́gà tí ń control wọn ṣebí president ló ní kẹ́ ẹ máa lọ àbí kò sí problem ẹ̀yin ẹ kúò lójú wọn bẹ́ẹ̀ bá ti débì kan ẹ ṣe fàájì tí ẹ mọ̀ mẹ́mu bọ́ bá sì dalẹ̀ ẹ jáde ẹ pẹ́ rí nǹkan kan tàbí kẹgbẹ́ ti fẹ́ débẹ̀ mọ̀ tàn wọ́n títí tọ́nà àwọn ọmọ yìí ó fi jìnnà àwọn ọmọ Chibok tán kó ń jò ní eré ni àwàdà ni tí wọ́n fi kó wọn ré kọjá bọ́dà inú igbó Sambisa náà wọ́n wà inú igbó kínní kan náà wọ́n wà tí wọ́n fi kó wọn ré kọjá bọ́dà tí wọ́n fi lè tí wọ́n fún lóyún tí wọ́n fi ta ilé tí wọ́n tà lẹ́rú táwọn ìyá àwọn ọmọ wọn fi gbàgbé wọn. Now who is the cabal? Another question ni pé sáwọn kàbá kì í kú ni lo and behold àwọn kàbá ò kì í kú ìdí tí wọn ò fi ń kú leléyìí jẹ́ n ṣàlàyé
òní wípé to the best of my own understanding àwọn ex-president ní máa ń jẹ́ kàbá lójú wòye tèmi with my own calculation because nobody is more powerful than the ex-president torí president lórílẹ̀ lóróde Yorùbá sì ni morílẹ̀ moróde kì í jẹun àwùjọ tì àwọn ni wọ́n mọ̀ fún tán mọ̀ gbé wọ́n ti control the country rí any president tí yóò bá sì jẹ yóò dé ọ̀dọ̀ wọn ní kọ̀ọ̀kan ẹ lọ wádìí ẹ̀ dáadáa ńgbà Bọ́lá Ahmed Tinubu fẹ́ contest ṣé kò dọ́dọ̀ Babangida ṣé kò consult Abdulsalami ṣé kò consult Buhari ṣé kò consult Goodluck Jonathan ṣé kò dọ́dọ̀ Yakubu Gowon there is no way yóò consult wọn because àwọn ló ṣẹ́kù lálágbára kò tó sálágbára kankan mọ́ lórílẹ̀‐èdè ju àwọn ààrẹ lọ àwọn yẹn ni máa ń dúró gẹ́gẹ́ bí ìyá àgbà ni máa ń dúró gẹ́gẹ́ bí àjẹ́ ládùúgbò àwọn làjẹ́ orílẹ̀‐èdè àtẹ̀bádẹ̀ wá wò ó yàtọ̀ sí Goodluck Jonathan kò sí eléyìí tí ó jagun rí láàrin wọn so lọ́kàn tèmi bẹ́ẹ̀ mi ṣe rò lójú ìwòye tèmi àwọn ex-president ni máa ń jẹ́ kàbá kí wá nìdí tí wọn kì í fi kú kí nìdí tí wọn kì í fi tán òun ni pé báwọn kan ṣe ń kú làwọn kan ń kúrò lórí àlééfà náà ń darapọ̀ mọ́. So that is just the bitter truth. The order. Who gave? Senator Adam Oshimole shouted in the Senate. Everybody was making video about that. They say, who gave the order? They must bring the person to justice. Senator Gosu Gagba. Adam Oshimole kàn fi ariwo ṣòfò lásán. Ta ló give order? Pé káwọn security yẹn kó ń bẹ̀ tán fi ráwọn ọmọ yẹn kó. Wọ́n lápá bí ó kàn wò bí orí ẹran ni. Kíní yẹn ti kọjá agbára wọn, ó kọjá òye wọn. Má jiyàn dé láfáwó dá, má jiyàn láfáwó dá, wọn ò gbọ́dọ̀ jiyàn. Tinubu ò gbọ́dọ̀ jiyàn, tán bá pàṣẹ fún. Ẹni tí ń wápò tàbí tí ẹ̀sẹ̀ ń bọ̀ ló lè pàṣẹ fún president tí ò ní gbọ́ kì í ṣe tó ti kú tó ti débẹ̀ rí tó ti kú ń bẹ̀ ní tí wọ́n sọ fún ni pé bá a ṣe bá nu báwa náà ṣe fi síbẹ̀ nìyẹn wọ́n wá fún ní reference ọ̀ràn tí ìgbà báyìí tí mo wà lórí oyè nǹkan báyìí tó ṣẹlẹ̀ kí ló dé tí mo fi gbà kí wọ́n ṣe kẹ́mi mi ọmọ bàbá lọ́nìí nígbà tí wọ́n dàgbà tó stage yẹn tẹ́rù kú tó ń bà wọ́n àwọn olórí burúkú fẹ́ ju sáyé. Was here looking at him like movie. He cannot do anything. Who is that cabal that is making about you that I know and they can talk anyhow? Cannot talk. Who is that cabal? Who controls the cabal? Who owns the cabal? That Adam Shimole with all his money, try, at the end of the day, he cannot do anything. Who is the cabal? Who is controlling Nigeria? Now we have what we call service chiefs. The chief of army staff. Okay, àwọn service chief wa. Of air staff, the chief of naval staff, the inspector general of police, or maybe the chief of bandit staff if we have another one. And we know that the overall is the chief of defense staff. Now, when you reach the time for them to take order, you reach the time for chief of army staff to give order, he go give excuse in the fear. You reach the time of chief of naval staff to give order in the fear. Now, mo nígbàgbọ́ pé majority wa náà máa ṣàkíyèsí láyé ajagunfẹ̀yìntì Muhammadu Buhari tí wọ́n ní wọ́n discover list àwọn tó ń sponsor Boko Haram ó tún nira fún gọ́ọ̀mẹ̀ntì láti announce wọn ọ̀wá ní òsì kábàámbì kankan ó nira fún ìjọba ó nira fún a whole president láti announce orúkọ wọn láti gbókọ wọn síta wọ́n ẹ̀sẹ̀ ń sọ pé we've gotten their name we will announce soon bó njọ́ mo ti rí náà ní ti kéde ẹ̀ síta nítọ̀dọ̀ tèmi later ni wọ́n ṣẹ̀ṣẹ̀ máa pè ní mọ̀ pé mi ìmọ̀ tí mo fi sọ síta ẹ̀ bá ti tètè sọ̀rọ̀ káàjọ máa rọ òwúrọ̀ fún ẹ̀ àwọn èèyàn ti kọ́kọ́ mọ̀ tí ń ṣẹlẹ̀ náà ká tó jọ máa bẹ̀rẹ̀ wa lábẹ́lé. It reached the time of chief of air staff to give order in the fear. It reached the time of inspector general of police to give order in the fear. Hey, that will never even do so. It reached the time for the chief of defense staff to give order in the fear.
In the fear, say chief of defense was even saying they are prodigal son. We are giving a son, they will come back, they will repent. Prodigal son. Now, is that not true? Ṣé kìí sòótọ́? Àwọn chief of defence staff ó ní prodigal son ń làwọn agbésùnmọ̀mí àwọn ọba wọn sọ̀rọ̀ wọn ó repent wọ́n tọrọ àforíjì ńlẹ̀ fi ń gbọ́ repentant bandits repentant Boko Haram àwọn ìwo ló fún wọn ní order wípé eléyìí tó bá ti repent o inú àwọn ọlọ́pàá ni ẹ tún kó wọn sí inú sọ́jà ni ẹ tún dà wọ́n mọ́ ta ló fún wọn ládùúváìsì bẹ́ẹ̀ ẹ ti rí i pé agbára kan bẹ tí ń control orílẹ̀-èdè Nàìjíríà kò sáǹfààní fún orílẹ̀-èdè Nàìjíríà papọ̀ ju pé kí wọ́n pín yẹlẹyẹlẹ kí kálukú ọmọ bá tiẹ̀ lọ honestly. From chief of defence staff of Nigerian army you say that man no get sense he dey fear why he dey fear who he dey fear a whole general dey fear he never do because we una think say na military coup go solve the problem of Nigeria Allah he no go solve during the time of Goodluck Jonathan unlike other African president typically a Nigerian president who has all the power when they were counting the election Jonathan said he received call threats of life that he has to give up the election even though they would have killed him president the fear said they go kill him who won't kill president that means he get person we are past president in Nigeria so that means any person will become Nigerian president is like SUG president student union government president you know as a SUG I mean the people we have in Nigeria as president they are SUG president they don't have the power I'm not here to mock them I'm here to tell you something so that you pity them so that you cry for your country Nigeria there must be a way out now you could say go Lord if your man don't mind me don't drink we go grow what about IBB General Ibrahim Badamusi Babangida during his book when he was launching his book he confessed he said he annulled June 12 election because they threatened to kill him because if I know they go kill me the whole IBB the Baba he said inside the fear cabal who be that cabal who won't threaten IBB Nigerians I don't know what they happen for this control me I retire from the army voluntarily I know some complete 35 years I know why I live because I don't go seek this country as I don't want to continue again because I'm not serving Nigerian army now listen to me the first lady the present first lady I mean President Tinubu's wife thanked the US for bombing terrorist location in Nigeria now tẹ́ bá fojú inú wò dáadáa lóòótọ́ àmì ìtẹ́mi pẹ̀lú yín reason dáadáa ní December 25 orílẹ̀-èdè Amẹ́ríkà ju àdó olóró sí agbègbè kan Sókótó wọ́n láwọn fi pa àwọn onísùnmọ̀mí now ntí màá nìyí ń sọ ní pé Madam Olúrẹ̀mí Tinubu wá ń sọ fún orílẹ̀-èdè Amẹ́ríkà pé àwọn tó ń fẹ́ sí o it means ààrẹ fúnra lára ẹ̀ kò lè ju àdó olóró sí àwọn onísùnmọ̀mí kò tó bẹ́ẹ̀ bóyí ọ̀rọ̀ yẹn bá yí ẹ̀yin náà dáadáa kò tó bẹ́ẹ̀ because kí ló dé tí ò lè tó ń gangan ò lè ṣe fúnra lára ẹ̀ kílẹ̀ta ẹ̀sẹ̀ ń fi ọ̀yà sùn ká tó kù ládàá bí president bá tó bá sọ fáwọn iléeṣẹ́ ológun pé bẹ́ẹ̀ bá ti fojú kàn wọ́n ẹ yìnbọn pa wọ́n àwọn èèyàn jáde lókè ọ̀yà wọ́n ní ẹ má pa wọ́n o ẹ má pọ̀ mọ́ àwọn o ọmọ líle ni wọ́n o a lè fọwọ́ ọ̀tún bá ọmọ wí ká fi tòsì fámọ́ra ni o ẹ̀já pè wọ́n ká bá wọn sọ̀rọ̀ ntúbí nùbí ká béèrè kí ni wọ́n fẹ́ ká béèrè kí ni ń dùn wọ́n ká béèrè tí wọ́n fẹ́ gbà àwọn kan ó jáde lókè ọ̀yà bẹ́ẹ̀. in Sokoto and she still went ahead to appeal that President Trump should come back and do more bombing meaning Nigerian president self he don't get power to bomb terrorists in Nigeria he doesn't have the power President Tinubu is not weak he's not weak of course you know President Tinubu is in a place where we say he just keep saying go work but when he reach here he say na so this place be
He no fit come. Who born him? President Tinubu no fit give order. He no fit. Don't mind all this what they do. That time when they go fresh, when they go Benin Republic, go carry the committee. See na him. Na instruction they gave him. They gave him instruction. He cannot do it. He cannot do it. Okay, if he can do it in Benin Republic, why not he do it in Nigeria? Why not he do it in Nigeria? If he go in Benin Republic, look my eye. Use your brain logically. Don't be emotional about this. If President Tinubu can go to Benin Republic and bombard other country, why not he bomb in Nigeria? This is not too much. Let me leave it for. Wow. What a revealing secret. Oyeyemi pọ́jọ̀gbọ́n lẹ́yìn tí ń wò wá. Ó yé ń kọjá àlàyé tá tún lè ṣe lọ. Gbogbo àwọn eléyìí tá ń ṣe yìí, mo fọlọ́run búra láti pé ìwọ̀nba àwọn tó ní làákàyè ṣàkíyèsí ni o. So that you won't be able to be troubling yourself too much on this country. Ó ní yọrẹ lẹ́nu púpọ̀ lórí ọ̀rọ̀ Nàìjíríà. Why can we run Nigeria as one of those things? I do tell people, anybody tí bá ń pariwo lórí ọ̀rọ̀ Nigeria tí ń jiyàn lórí ọ̀rọ̀ president, ẹnìkan ló dá, kìnìkan ló dá, kìnìkan ni ó dá, igbádógójì èrò wájà, òye Nigeria ò yó nítọ̀hún, ẹ pé wọ́n ẹ jẹ́ ká bá sọ̀rọ̀. Àkàndá ọ̀rọ̀ Awíkonko, before I can talk or I could talk about anything in life, do you know my first assignment? Màá kọ́kọ́ study kíní ọ̀hún dáadáa. Ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà. Tí nǹkan bá wọ́, á wo kínìdí tó fi wọ́ bó ló ṣe wọ́. Mo study ẹ̀ lóríṣiríṣi ọ̀nà. Kí ni solution? Ẹ rí pé ńgbà ọ̀rọ̀ Yorùbá nation, àjọ ń pariwo ni. Ńgbà tó yá mo wá padà, mo wá pé àwọn tó kù sákíyèsí. Kíní ọwọ́ kì bá ṣe ń ṣe lọ yìí. Ẹ já lo second thought. A lè fìjà gbà, a lè fìjà pín lórílẹ̀-èdè Nàìjíríà. Mo ní mo ti study Nàìjíríà dáadáa. First thing ni pé mo kàwé débì kan tó ní n tí ó bá sí nínú constitution ẹ lè lò fẹ́ ní other kan, ẹ lè lò fẹ́ ní country. N tí wọ́n sọ ni wípé òfin tó gbé orílẹ̀-èdè yìí kalẹ̀ lélẹ̀, òfin tá ń tẹ̀lé lélẹ̀ yìí. And that is the reason why we have Nigeria constitution. Àwa la search gbogbo Nigeria constitution, a rí àyè referendum ń bẹ. Referendum dé lálá fẹ́ ṣe ká fi mọ̀ bóyá okay o, ṣé gbogbo Yorùbá ló ready pé ká kúrò lára Nigeria. Referendum ni kò dẹ̀ sínú constitution wa. Kí wá la ṣe? Long process ni. That is, àwọn House of Rep, àwọn Senate, wọ́n ẹ̀sẹ̀ debate lórí ẹ̀. Ẹ jẹ́ á fi referendum sínú constitution wa tán bá fẹ́ amend ẹ̀. Bí ó dá o, bó bá di lọ́jọ́ kan ọjọ́ kan, tá a rí ẹ̀yà kan, tá a rí àwọn egun kan tí wọ́n ní ìbágbépọ̀ àti ìbáṣepọ̀ àwọn pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà kò méso rere jáde mọ́, wọ́n fẹ́ lọ ká fààyè referendum lẹ̀. Àwọn tó kù bẹ̀rẹ̀ sí ní bú mi, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣépè fún mi, wọ́n bẹ̀rẹ̀ sí ní pè mí lọ́lẹ̀ coward, ọ̀dàlẹ̀. Ẹ má bá sọ̀rọ̀, ẹ má ṣàṣírí fún mọ́ o. Mo wò wọ́n pé oyè ilé ayé ò ṣe yáwọn èèyàn báyìí. Torí tí wọ́n jẹ, torí tí wọ́n tà, torí follower lórí social media, torí subscribers lórí social media, torí monetization. Gbogbo wọn bẹ̀rẹ̀ sí ní against, wọ́n bẹ̀rẹ̀ sí ní kẹ́yìnbó mi. Ogun táwí pọ̀. Gbogbo ọmọ Yorùbá, they were calling me here and there. Mr. Awíkonko, if you don't have interest in Yoruba nation, why can't you leave them? Let them do it. Ẹ̀yin ò lè ṣe nìyẹn, ẹ̀yin ẹ bọ́ sẹ́gbẹ́ kan, ẹ má bomi tútù sí wọn lọ́kàn náà, ẹ má ṣègbè, ẹ má ṣàwo. Mi ò sọ̀rọ̀, mi ò dẹ̀dẹ̀ tẹ̀lé wọn mọ́. Torí pé once tèmi bá ti rí pé kò sójú ọ̀nà ibi tí mò ń rìn, má padà ń bẹ̀. Àsáàpù ni. Padà lójú ọ̀nà bẹ̀ mi tọ́jú ọ̀nà yẹn má lọ. Wọ́n ń pe December kìíní kan la máa gba Yorùbá nation, mo ní kò sọ́nà ń bẹ̀. Ń gbọ́ ọ̀rọ̀ òṣèlú dẹ̀dẹ̀ tí Bọ́lá Tinubu dé, mo ní tó ọmọ ẹni òṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kákólẹ̀ kẹ́sídẹ̀ ọmọ ẹlòmíì ẹlẹ́yìí látẹ̀lé. Àtúndò Èkó àtúntẹ̀lé Tinubu, wọ́n ní tá jẹ là ń wá káàkiri. N ò tí ì jẹ nǹkan kan lára Tinubu látìgbà náà. Gbogbo àwọn tá a jọ ṣe ń gbà náà, n ò tí ì dá iná bẹ̀ nìkan kan látìgbà tá a ti tàbújáde.
títí dòní. Why? Mo wà fulfilled. Kí ni fulfillment mi? Òun ni pé mo tẹ̀lé èèyàn ó sì wọlé. Èmi kọ́ mo dìbò fún. Èmi kọ́ mo gbé débẹ̀. Ṣùgbọ́n mo fún support pé ẹni nìkan la máa lè approach láti tébù kéèsì olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Mo fọlọ́run búra. So now kí ni tí mo mú jáde ń bẹ̀? Gbogbo àwọn tó ṣépè fún mi ńgbà náà wọ́n ti wá ń pariwo Bọ́lá Tinubu ọ̀hún lónìí. Kí ni tí mo fẹ́ mú jáde ń bẹ̀ ni pé mi máa kọ́kọ́ study nǹkan. Mo study ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Àkọ́kọ́ ni pé mẹ́tàlá Bọ́lá Ahmed Tinubu ò lè tún Nàìjíríà ṣe. Má expect too much from him. Wàá wà disappointed. Ilẹ̀ fi ń wà disappointed. Ilẹ̀ lómi fi ń ṣépè káàkiri lórí social media. Náà fi ń bú Tinubu yára ń díà. Because expectation yín ti pọ̀ jù lórí ó ti ga jù lórí ẹ̀. Èmi ò expect nǹkan kan látọ̀dọ̀ ẹ̀ ní ó jẹ́ kó rí bákan lọ́dọ̀ mi. Lo and behold. Arajọ ni gbogbo wa ni. Mo fọlọ́run búra. Ara gan tún lè fẹ́ ní èmi gan ju majority àwọn tí ń pariwo lọ. But I won't show it. Torí mo study situation life. Ń gbé kí nǹkan tó dáa yóò kọ́kọ́ bàjẹ́. Àti pé tí nǹkan bá ti bàjẹ́ kọjá àlà kẹ́ ẹ tó rí tún ṣe yóò gba sùúrù àtọgbọ́n. Bẹ́ẹ̀ bá daléwó ní ìsẹ̀yìn. If care is not taken, ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ padà láti foundation ni. Because tẹ bá ń pàṣẹ lọ, ńgbà tẹ bá tún bá débì kan lẹ́wọ̀ pé ẹ dẹ̀ ṣe mistake o, ó dẹ̀ yẹ kẹ́ ẹ kúkú wó palẹ̀ gan, block mélòó lẹ́wà fi bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ tẹ́ ẹ kúkú ṣe tán. N tó ń ṣẹlẹ̀ pẹ̀lú Bọ́lá Ahmed Tinubu nù. Ká ní Bọ́lá Tinubu tó ṣe gómìnà ìpínlẹ̀ Èkó. Ní Bọ́lá Tinubu tá a tètè ráàyè rọ́wọ́ Àbújá. Nàìjíríà ò tí ì ní bàjẹ́ tó báyìí. Ọdún 8 Buhari òun ó fi polúkúrú musu gbogbo nǹkan ni. Ibi tí problem wá ti bẹ̀rẹ̀ nu. Because nonchalant attitude ni Buhari fi ṣèjọba ọdún 8. He doesn't know anything. He doesn't care about anything. Gbogbo nǹkan bá ti gbé wájú ẹ̀ náà lọ́dà. Ntẹ́ bá ti lọ́dà ọ̀dà. Ntẹ́ bá ti ní ọ̀dà kò dá. So that is the reason why tá a fi níṣòro lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí. Now majority wa tí ò wá study life a máa argue pẹ̀lú ara wa. Peter Obi ni Atiku ni Ìgbàdógójì èrò wájà Tinubu ni meanwhile kò sí kankan nínú wọn tó dáa. Ṣùgbọ́n Yorùbá ní tá a bá mú sàkọ̀tún tá a mú sàkòsì ìsàkúsà náà ni ó kù ń bẹ̀. Wọ́n wá níbi ní tá a bá máa jẹ ọ̀bá sí ní tá a bá rí ńlẹ̀ lókù tá a jẹ Bọ́lá Ahmed Tinubu la rí ńlẹ̀. Ká ní bó ṣe wù wá ni ká la rọ́lọ́gbọ́n ọmọ kan tó jẹ́ ọ̀dọ́ tó kúnjú òṣùwọ̀n. Bọ̀lú àǹbì o ẹ̀yin ọ̀dọ́ náà ò tún ní support ẹ̀ tún ní dìbò fún torí kò ní fún yín lówó. So mo máa ń sọ fáwọn èèyàn as far back as 2008 irọ́ 2018 ń pé tẹ bá fẹ́ kí Nàìjíríà ó dáa ó di ọjọ́ tẹ bá stop láti máa gbowó lọ́wọ́ olóṣèlú. Ìgbà náà lẹ tó ní hope ni mo pè yín sọ pé tí Nàìjíríà ó dáa o ìgbà náà ni hope tó wà wípé orílẹ̀-èdè yìí máa dáa lọ́la. Bọ̀tọ̀ olóṣèlú wá ó fún ọ lówó ọgbà àbí kó tó dìbò kọ́kọ́ tẹ́wọ́ gbowó ná ó ti gbowó ọjà rẹ̀ ọjà lọ́ta ó ti gbowó ẹ̀ kò yẹ kó complain mọ́ kò sépè tẹ́fẹ́ sẹ́fọ́ olóṣèlú yẹn kò lè mú láéláé. So torí pa wá study Nàìjíríà kò túmọ̀ sí pa a gbọ́dọ̀ ní lọ́kàn pé kò ní dáa. Torí pa a fẹ́ kó orílẹ̀-èdè Yorùbá ó yọ jáde lára Nàìjíríà. Torí pa kì í ṣe ara kan náà torí pa kì í ṣẹ̀jẹ̀ kan náà torí pa kì í ṣẹ̀yà kan náà torí pa ṣe ẹ̀sìn kan náà. Ẹ mọ́ mind mi o pa àwọn kan join Christian àwọn kan join Muslim ẹ̀sìn ara wọn wọ́n ń ṣe. Because ẹ̀sìn méjèèjì ń kò help wa láti bí síbẹ̀ yẹn. Ẹ foríjì mi o ẹ̀yin Christian ẹ foríjì mi ẹ̀yin Muslim. Ẹ̀sìn méjèèjì sẹ́ kò ràn wá lọ́wọ́ níbi kankan. Ó ń fi kún yà àti ìpọ́njú wa ayé wa ni. Kò help wa. Kí làwọn àfáà ń jẹ?
kí ni iṣẹ́ wọn tó ń jẹ, kí ni iṣẹ́ pásítọ̀, kí wọ́n ń jẹ, kò help wa. ẹ sọ̀rọ̀ àdúrà tá a ti gbà Nàìjíríà ìwónú ẹ̀ lọ́gbà ẹ má jà lọ bẹ̀ ọ́. so ọ̀rọ̀ lórí àwọn kàbá Bọ́lá Tinubu náà sì gbọ́n ṣùgbọ́n àwọn gangan ń bẹ tí Bọ́lá Ahmed Tinubu lè ṣe ṣùgbọ́n tí ó bá kù gẹ́ngẹ́rẹ́ kó kú lórí àlééfà kò gbọ́dọ̀ gbìyànjú ẹ̀. Àkàndọ̀rà kò nǹkan ọmọ kékeré ni mí lóòótọ́ ṣùgbọ́n mo gbìyànjú láti ṣe àwọn ìwádìí tó pọ̀. ẹ rí i pé ńgbà Yorùbá Nation fúnra mi mo jáde wípé nínú ìlú bíi 15 tí wọ́n pín orílẹ̀-èdè kan ṣoṣo ni ó fìjà pín, ìyẹn náà ni Soviet Union tá a mọ̀ sí USSR. àwọn 14 tó kù ogun ni wọ́n fi pín. ẹ wá wò ó tán bá fogun pín kì í bẹ́tà fáwọn méjèèjì. apá kan ó rù sókè apá kan ó lọlẹ̀ pátápátá. ẹ mú North Korea àti South Korea ẹ fi wọ́n ṣàkàwé. ẹ mú Sudan àti South Sudan ẹ fi wọ́n ṣàkàwé. àtoríṣiríṣi orílẹ̀-èdè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n fìjà pín tán fìjà lọ kì í san mọ́nà fáwọn méjèèjì papọ̀. orílẹ̀-èdè Nàìjíríà ọ̀dẹ̀ lè jà. èmi náà mo jáde mo sọ pé mo study Nàìjíríà dáadáa mo rí pa àlè jà mọ́. ńbo la fẹ́ fi ṣe meeting point, ńbo láti jà. ó lè kú ìjà ọ̀rẹ́ inú igbó wọn fọ́dọ̀ rẹ̀ ń dò ní. kò tí ì sí ti ń jọ́kadà, kò tí ì sí ti ń jòfosùn, kò tí ì sóhosù, kò tí ì sí gbógbí, kò tí ì sáwọn ìlú tí ń bẹ lójú ọ̀nà. ọ̀rẹ́ ò tí ì tóbi tó bó ṣe wà ìwọ̀n ò tí ì ní bíríìjì. sọ́rẹ́ lè gbà kan forí bọ́ǹbù já bíríìjì àwọn. sébìn ni ó wàá gbà kéèyàn kan gbógun kọjá ń lu àwọn. wọ́n kọ́lé ohun gíláàsì rẹpẹtẹ, oríṣiríṣi báǹkì lójú ọ̀nà, oríṣiríṣi kọ́ńpínì, oríṣiríṣi mansion, ẹnìkan wàá gbà kẹwàá kógun wọnú ìlú òun. ẹni tí ń kógun bọ̀ láti nọ́ọ̀tì ńbo ni ó kógun bọ̀ gbà wọlé Yorùbá. ṣé Kogi ni ó ti dúró ni àbí yóò kọjá Kogi sínú Èkìtì kí náà fẹ́ gbé wá. God bless you, Mr. Say Meg Rotimi. God bless you, sir. Mi ní wáyé ti sir. God bless you, sir. Ṣé Kogi ló ń tàn ó ti dúró? Ta ni ó gbógun wọ̀lú Ìbàdàn látòkè Ọya tàbí láti ilẹ̀ Yíbò? Bó bá gbógun wọ̀lú Ìbàdàn bó ló ṣe jáde? Bó bá dúró sí Ìwó Road ọmọ tí yóò ná wa ni kò ju ó dọ̀pù lọ á do dọ̀pù lẹ̀ lásán ni. ọ̀nà géètì tán bá ti páàkì tírélà kan sójú ọ̀nà ń bẹ̀. àtọ̀nà tó wà wò àtọ̀nà tó lọ tírélà kọ̀ọ̀kan kan fi dábùú ẹ̀. ọ̀nà tẹ́ fi gun bíríìjì lọ sọ́nà Ìbàdàn tírélà kan ń bẹ̀ ń. ọ̀nà tẹ́ fi sọ̀kalẹ̀ láti bíríìjì ọ̀nà Ìbàdàn tírélà kan ń bẹ̀ ń. ọ̀nà tó lọ sọ́nà Ifẹ̀ tírélà kan ń bẹ̀ ń. ọ̀nà tó tọ̀nà Ifẹ̀ wá tírélà kan ń bẹ̀ ń. ọ̀nà tó lọ ọ̀nà Ìwó tírélà kan ń bẹ̀. ọ̀nà tá fi gun bíríìjì máa lọ sọ́nà Ọ̀jọ́ tírélà kan ń bẹ̀ ń. ọ̀nà tá fi sọ̀kalẹ̀ láti bẹ̀ tírélà kan ń bẹ̀. ká máa wu ẹni tó kógun wá bí ó ṣe ráàyè lọ. bí yóò ṣe escape jáde kúrò ńbẹ̀. mo rí i pé a lè jà. ẹ lọ béèrè lọ́wọ́ àwọn ará Lẹ́kì àtàjà ṣé wọ́n lè gbà kógun ọwọ́dọ̀ àwọn. níbi tẹ́ ẹ ti máa rí ilé 1 billion naira, ilé 2 billion naira, ilé 3 billion naira, mansions lóríṣiríṣi. tó jẹ́ pé ògèdè àdó olóró kan péré yóò jẹ́ túútú yóò sọ deruku lásán. They will never pray for war. tó bá wá rí tó ṣẹlẹ̀ sí Iran, tó ṣẹlẹ̀ sí Syria, tó ṣẹlẹ̀ sí Lebanon, tó wo ọwọ́ kékeré tó ra bà wọ́n Qatar, tó wo ìjà Israel àti Palestine lórí Hamas, ó ń tọ̀hún ẹni tó wo ìjà Russia àti Ukraine kò ní sọ pé gógun ọ wá. mo ní Nàìjíríà ò lè jà àti yọlẹ́. gbogbo afẹ́ gun car tó nice, afẹ́ sùn nínú ilé tó make sense,
sẹ́mi lẹ́sọ̀ pé kí n wá gbébọn lọ́la nísìnyí tí wọ́n á dá yín lóhùn àbọ́lọ́ ń fẹ́ kọ́ yín ni ìbéèrè tí ń béèrè lọ́wọ́ yín ni pé sọ́wọ́ ń ro ẹ̀yìn gangan ni wọ́n ní kẹ́yìn ọmọ jà gbogbo alárọ̀ ọmọ wa lọ léèwé afẹ́ kan di dókítọ̀ kan di lọ́ọ̀yà kan di ẹnjìníà kan di nǹkan ta ni ó wà gbé AK-47 lọ́mọ tiẹ̀ lọ́wọ́ pé kò ń sọ lójú ogun ayé ti kó ní gbogbo yẹn lọ́jẹ̀ ń wo wípé ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà pínpín a lè fi jà pín nǹkan ẹyọ kan tá a lè fi pín òun náà ni referendum mo advice yín gbà náà ẹ̀ gbà ni mo láwọn olóṣèlú ń wá ipò òṣèlú ní moment yẹn ẹ já negotiate pẹ̀lú wọn ẹ̀yin tẹ́ fẹ́ lọ sí Senate a fẹ́ nǹkan méjì lọ́wọ́ yín ẹ má fún wa lówó ẹ tọ́jú owó yín a fẹ́ kẹ́ bá wa fi referendum sínú constitution Nàìjíríà wọ́n tó fẹ́ lọ House of Rep a fẹ́ kẹ́ bá wa fi referendum sínú constitution Nàìjíríà torí tí ó bá pé wa mọ́ ká lè sọ pà ń lọ kò sẹ́ni tó dàgbà náà kálukú ń tẹ́wọ́ gbowó ní 5,000 10,000 ṣé ẹ̀ tí ì ná tán nígbà náà wọ́n ti kó mi ìdè báyìí election tó ń bọ̀ 2027 wọ́n ó tún fún yín lówó ẹ̀ tún gbà á ẹ̀ tún jẹ̀yẹ̀ ẹ̀fọ́dún mẹ́rin ẹ̀ máa complain ẹ̀ máa ṣépè fún Tinubu wọ́n fáwọn governors lówó rọ̀gùnrọ̀gùn kò yọ sí wa lára ń state kò dẹ̀ lè yọ sí wa lára ń state torí pé governor kọ́ ni ó bọ̀ wá nǹkan amáyédẹrùn ní gómìnà ó fowó ìlú ṣe nǹkan amáyédẹrùn mélòó la wá ń rí nínú ìlú but still ọdún mẹ́rin gómìnà ń wá gómìnà ń lọ ọdún mẹ́rin sẹ́nítọ̀ ń wá sẹ́nítọ̀ ń lọ House of Rep member ń wá wọ́n ń lọ alága ìjọba àbílẹ̀ gan wá wọ́n ń lọ èmi ò lágbára láti stop wọn ẹ̀yin náà ò lágbára láti stop wọn á kàn mọ́ complain lórí social media náà ni táwa ni kàbá ta ló ń pàṣẹ kí wọ́n lọ jíyàn gbé àwọn wo ni ń kó èrè lithium nínú Old Ọ̀yọ́ National Park àwọn wo ló ní ká máa jíyàn gbé káàkiri tí wọ́n wá fi sọ́ diṣẹ́ ṣé gbogbo àwọn nǹkan yìí máa dópin àbí ò ní dópin ọjọ́ wo ni ó dópin ọ̀nà wo ni ó gbà dópin ẹ̀yin ọ̀mẹ́ èmi náà mọ̀ á ti wà nú ọkọ̀ Nàìjíríà Báyọ̀ Adégbóyèga of blessed memory ọkọ̀ olórin dòní ọkọ̀ Nàìjíríà mọ̀rẹ́ lójú agbami ta ni yóò tu ọkọ̀ yìí dé èbúté ayọ̀ ó wá tún kọ́ lórin òdòdó nígbórílẹ̀-èdè léèké ká fìmọ̀ ṣọ̀kan kájọ gbogbo ilẹ̀ yìí ga á lè fìmọ̀ ṣọ̀kan Nàìjíríà pé káwúsá Fúlàní Yorùbá Ìgbò Niger Delta kan fìmọ̀ ṣọ̀kan kò possible òdòdó nígbórílẹ̀-èdè léèké ká fìmọ̀ ṣọ̀kan kájọ gbogbo ilẹ̀ yìí ga nínú ẹbí mi níbi iṣẹ́ mi àti lórílẹ̀-èdè mi alátúnṣe ni mo fẹ́ jẹ́ Nàìjíríà ń mọ wá ìlọsíwájú rẹ gbogbo àwọn tá a wà lọ síwájú Nàìjíríà sáwà gan lọ wájú báyìí gbogbo ìṣòro tó ń dojú kọ Nàìjíríà èmi ṣèbó bọ sábẹ́ ìsọ̀rí mẹ́ta o gbogbo ìṣòro tó ń dojú kọ Nàìjíríà mo ṣèbó bọ sábẹ́ ìsọ̀rí mẹ́ta o àìṣòdodo ẹlẹ́yàmẹ̀yà pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn àwọn ló ń yọ wá lẹ́nu orílẹ̀-èdè tọ́lọ́run dání afúnni nípa ìṣòdodo wọ́n ti sọ wá dà tọrọ jẹ ọ̀rọ̀ tó yẹ ká pín díẹ̀díẹ̀ kó kárí mo ṣe báwọn èèyàn díẹ̀ o wọ́n ti fọ̀nìrú gbẹ́sẹ̀ lé ọgbọ́n ń bẹ lórí ìwé ẹ̀rí ń bẹ lọ́wọ́ okun ń bẹ lára a ò mọ̀ rí sẹ́ẹ̀fì ṣe. múra ọ̀rẹ́ kó torílẹ̀ èdè rẹ ṣe o múra ọ̀gá kó torílẹ̀ èdè rẹ ṣe o ohun àfoníṣe ìtàn bó dọ́là ohun àfoníṣe ìtàn bó bá dọ́là o ṣe eré kàròyìn rẹ sí rere àwọn tó ṣe eré àrántí wọn sí rere gan mọ́ kọ́ lọ́wọ́ ṣàánú wa ní Nàìjíríà àkàndọ̀ra wíkóńkó bá a wí tòní tọ̀la kẹ́ni mọ́ ní òní torí ẹ̀kọ́ jáwọ́ o a nílé iṣẹ́ ológun apẹ̀rẹ̀ one giant of Africa à ń ṣẹ̀ṣẹ̀ nílò ìrànlọ́wọ́ orílẹ̀-èdè Amẹ́ríkà kọ́kọ́ ọmọ ogun ránṣẹ́
ṣé nǹkan ò tí mọ̀ ṣe wá níbo la giant sí. Libya ò ránṣẹ́ ogun ò ránṣẹ́ ìrànlọ́wọ́ sí Amẹ́ríkà, Côte d'Ivoire ò ránṣẹ́ ìrànlọ́wọ́ sí wọn o, Benin Republic ńlẹ̀ ń bẹ ò ránṣẹ́ ìrànlọ́wọ́, Niger ò ránṣẹ́ ìrànlọ́wọ́, Cameroon ò ránṣẹ́ ìrànlọ́wọ́, Nàìjíríà ní ránṣẹ́ ìrànlọ́wọ́ káàkiri kí wọ́n tó lè ṣẹ́gun àwọn onísùnmọ̀mí. So oríṣiríṣi èèyàn ní ń jẹun lábẹ́ ìgbésùnmọ̀mí àti ìjínigbé, àwọn ọmọ tí wọ́n jí kó ní oríire local government, àwọn ọmọ 39 àti olùkọ́ 6 tá a sì ń wá látọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 àti èrè wọn o, àti ìgbúrò wọn o, àmọ́ bí wọ́n wà pàtó, àti ìmọ̀jọ́ tààrí wọn àti ẹ̀mọ̀ bọ́yá àrí wọn. Jésù Olúwa wa, Tekbir, Allahu Akbar. Àwọn olórùmọ̀ ò ní fi wá sílẹ̀ o, oorun ayọ̀ lẹ́sùn o, ànítójú òun dójú kó o. Sọ yẹ kí n gbà pè ṣá bọ́yá ara àwọn tó mọ kàbá ìṣẹ́jú méjì péré +234 915 147 9599 +234 915 147 9599 àti +234 904 851 9362 +234 904 851 9362. bọ́yá rí àwọn tí wọ́n mọ kàbá tí wọ́n lè sọ fún wa. Hello sir. Hello sir. Bọ́lá Tinubu gan mọ̀ ẹ́ pé kàbá ló wà. Hello, ṣé ń gbọ́ mi? Mo wà pẹ̀lú yín sir. Nígbà tí kò tí ì sí lórí oyè, ṣé mọ̀ pé wọ́n dànù sẹ́gbẹ́ kan gbà yẹn. Bẹ́ẹ̀ni. Àwọn kàbá sẹ́gbẹ́ tó jẹ́ pé òun náà wá rí ara ẹ̀ tó ń bá fi lè sọ̀rọ̀ pẹ́ wọ́n á pa òun kò yá sọ̀rọ̀ mọ́ ní gbogbo ìgbà yẹn. Odidi ọdún 3 ní Buhari ò fi yọjú sí. Wọ́n dẹ̀ ló ran Buhari lọ́wọ́. Bẹ́ẹ̀ni. So ó mọ̀ wí pé wọ́n ti máa ń ó yẹ fún respect wọn torí kò fẹ́ kú. Ó fẹ́ kí iṣẹ́ tó ń ṣe kó tó lè sẹ́pọ̀ òun dá wọn lóhùn ni. Ó dẹ̀ ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yẹn, àwọn nọ́ọ̀tì gan ti ń pariwo, wọ́n ti rí gbogbo nǹkan tó ṣe kó fẹ́ pín Nàìjíríà ni. Gbogbo regional kìíní tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ ó máa fi nǹkan tó máa pín Nàìjíríà gbẹ̀yìn nìyẹn. Àwa Yorùbá ní ká fún ní support ta lè fún ká ìjẹ́ kó wọlé fún presidency ẹ̀. Tí wọ́n bá fi lè dá ẹrù àwọn sójà máa gbàjọba, àwọn Boko Haram dẹ̀ ló kún máa presently. Gbogbo àwọn tó ṣe pé wọ́n fún ní kíní amnesty ipe repentant Boko Haram 40% tí armed forces wa Boko Haram ni wọ́n 40% tí ẹwọ́ bọ́ ṣe pa gbogbo àwọn top military officers ẹwọ́ bọ́ ṣe ń pa wọ́n àwọn military officers gbọ́n mọ̀ pé Boko Haram ti pọ̀ lábẹ́ wọn jù so gbogbo wọn fíà wọn lè sọ̀rọ̀. So àwa ní ká jẹ́ kó rí wa pé a jẹ́ kí Bọ́lá Tinubu parí gbogbo iṣẹ́ fẹ́ ṣe kó pín wa. Ìyẹn la lè fi bọ́ lọ́wọ́ wọn. Nǹkan tí mo lè sọ ni orúkọ mi ní James Ọlẹ́mìlá rí láti Chicago. God bless you, Baba. Yes. +234 915 147 9599 +234 915 147 9599 àti +234. You are already introduced Kaba to us. +234 904 851 9362 +234 904 851 9362 àti +234 915 147 9599. Nọ́mbà àtẹ láǹfààní àti pè sínú. Wọ́n bóyá ṣe káwọn èèyàn fẹ́ pè mọ́ ẹ̀sẹ̀ tán fóònù eléyìí ni ẹ má bínú mọ́ ẹ̀sẹ̀ tán táàbù yìí ni. Ẹ má bínú wọ́n ẹ̀sẹ̀ ń fogún ọdún lóòdù. Tí n bá offline nísìnyí kọ́ọ̀lù ọ máa wọlé. Mr. Rotimi, God bless you, sir. Mi ní wáyé tí o. Madam Ibukun Elizabeth, God bless you, ma. Mi ò ní wáyé tí ma.
Why don't Yorubas want to declare Yoruba nation? They cannot declare Yoruba nation, sir. Treasonable felony ni wọ́n ń pè é. Ẹni tán bá gbá mú kéèsì tí wọn ò kí ń gba lọ́ọ̀yà fún ni, sir. Because federal government lè ń bá jagun wọn ò kì í yọ orílẹ̀-èdè kan kúrò nínú orílẹ̀-èdè kan. Àfi tẹ́ bá rẹ́dì láti jà. Ǹdẹ̀ rò pé rẹ́dì láti jà. So tẹ́ ẹ bá ti rẹ́dí láti jà ẹ má declare Yorùbá nation. Bó ṣe wà nú òfin tó ń fi gbé olúwa rẹ̀ kò ní bọ́m̀bẹ́ o. ń tọ́ yóò máa jẹ wà lọ́gbà ẹ̀wọ̀n ni o. Mi ò dẹ̀ ní pé mi sí ń bẹ̀ o. Gbogbo yín náà lè mọ tó ṣẹlẹ̀ sẹ́yìn o. Gbogbo àwọn tó béèrè fún Biafra nkankan gbogbo wọn bẹ láti mọ́lé nísìn. Orí ló kó Sunday Igboho yọ o. Àpariwo ń gbà náà ọ̀dàlẹ̀ lẹ́ ń pè wá o, ọ̀dàlẹ̀ gbogbo yín ń pè wá o. Àwọn pé ọ̀dàlẹ̀ ní kinní kankan. Yorùbá lẹ́yìn tó mọ ibi tọ́rọ̀ yọrí sí gangan lọ̀tá ọlọ́rọ̀. Àwa tá ẹni tó wẹjúlẹ̀ rù ń bà. Àwa lárí pé kí ní ọ̀lọ́ bẹ́ẹ̀ o. Bẹ́ẹ̀ ṣe gbé ikọ́ láti ṣe gbé o. Wọ́n ní rọ́ ni. Come on, get out, ọ̀dàlẹ̀ ní ọjọ́. Ẹ sá fún o, ẹ bẹ̀rù ẹ o, ẹ má sùn mọ́ o. Mo ní mo gbọ́. Mo yà mẹ̀lẹ̀ ń bẹ̀. Ẹ̀kúlé ojó ni wọ́n ru òkú akẹ́ gbà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó sọ nǹkan nu máa mọ tí wọ́n tó bọ́ lọ́wọ́ wọn. The former Soviet Union divided into 13 countries. Yes, with fight. Nbo wọ́n ti jà. Wọ́n jókòó round the table ni. Ẹ ṣe research yín dáadáa. Soviet Union jà, tàná bá jà. Tàná fèsì, bó ni wọ́n ṣe jàjà wọn. Wọ́n jókòó yí tábìlì po ni o. Lóòótọ́, orílẹ̀-èdè Amẹ́ríkà wà nínú àwọn tó pín wọn. Torí Soviet Union lágbára gan o. Combination wọn yẹn bad gan. Bó ṣe yẹ kí combination Nàìjíríà ó bad nìyẹn bọ̀ tèdè wa ò yéra wa àgbọ́ra wa yé. Ambition wo dé bára wa mú problem ta ní nìyẹn. Ntẹ́yà Ìgbò ń fẹ́ kọ́ ni àwọn Òròbó ń fẹ́. Ntí Òròbó ń fẹ́ kọ́ ni Tífí ń fẹ́. Ntí Tífí ń fẹ́ kọ́ ni Niger Delta ń fẹ́. Ntáwọn méjèèjì ń fẹ́ kọ́ ni Yorùbá ń fẹ́. Ntí Yorùbá ń fẹ́ kọ́ ni kọ́lọ́kan Haúsá nkọ́lọ́kan ọmọ Fulani. They didn't fight. Àwọn nìkan ló settle amicably. Wọ́n jókòó yí tábìlì po wọ́n dẹ̀ sá síbi 13 àbí 15. Mi má gbàgbé. Wọ́n sá kélekèle Amẹ́ríkà lọ fọ́ ká. Wọ́n rí pé báwọn kìíní ṣe ń lọ yìí. Tán bá wà lẹ́yọ kan wọ́n máa threaten wa lọ́jọ́ iwájú. Amẹ́ríkà ń fọ̀ sí nǹkan wọ́n rọ́jọ́ iwájú nǹkan sílẹ̀. Amẹ́ríkà ọ̀dẹ̀ fẹ́ lù tó máa lágbára jà wọ́n lọ. Wọ́n fẹ́ tó fẹ́ lé wọn kúrò ní number 1 tán wà yẹn. China dúró lé wọn lọ́rùn ni. China dúró tìkanra. China ni ò ṣe tọ́ lórílẹ̀-èdè bọ́n ṣe wá wọn. Wọ́n di àwọn o. Wọn ò ní kọ́kọ́ sọ̀kò àkọ́kọ́. Bọ̀ wọ́n ń dúró dẹni tí ó kọ́kọ́ sọ̀kò sí wọn. Lórílẹ̀-èdè China bọ́n ṣe wá yẹn. Anything wọ́n ní ju every orílẹ̀-èdè lọ. Wọ́n lọ́mọ ogun dá Amẹ́ríkà lọ. Wọ́n ní nǹkan ìjà ogun dá Amẹ́ríkà lọ. Wọ́n ní population dá Amẹ́ríkà lọ. Ṣùgbọ́n wọ́n ní kọ́kọ́ ju òkú àkọ́kọ́. Mr. Ademola Oguntade, God bless you, sir. Mi ní wáyé tì, sir. Ṣùgbọ́n China ò ní kọ́kọ́ sọ òkú àkọ́kọ́. Wọ́n wẹ́n tí ó kọ́kọ́ sọ táwọn wà dá padà fún. Kódà, ẹ̀bùn tó ń káànú. So, ajá ń sábà ẹkùn náà ń sábà ajá ni. Amẹ́ríkà kì í tọ́ wọn ò dẹ̀ fẹ́ tọ́ wọn. So, orílẹ̀-èdè Nàìjíríà wà complicated. Àwọn olórí burúkú tí ń so lórí fún wa. Àwọn gangan ò fẹ́ ká pín problem ta nínú. Orílẹ̀-èdè Nàìjíríà lè pín lọ́la. Ọlọ́run nítùbí nùbí tá ní já o. Nàìjíríà lè pín lọ́la. Ọ̀nà wo ni ó fi pín? Gbogbo àwọn Senate wa tá ní South West kí wọ́n jókòó lé kán má lọ sí chamber mọ́. Gbogbo àwọn House of Rep member wa kí wọ́n jókòó lé kán má lọ sí chamber mọ́. Wàláhì Nàìjíríà máa pín. So wọ́n kàn béèrè lọ́wọ́ ni Sẹ́nitọ́ Lágbájá Honorable kinní kan kí ló dé tẹ̀ wá pàdé àwọn èèyàn wa sọ pé ká má wà mọ́. Wọ́n láwọn ò ní gbàgbọ́ nu Nàìjíríà mọ́. Lúràǹbìhò Nàìjíríà máa pín. Wọ́n á sí tried. Wọ́n ò lè mọ dájọba sí láàyè ara wọn kí wọ́n mọ involve ẹ̀yà odidi ẹ̀yà kan.
Nàìjíríà lè pín tí gbogbo ẹ̀yà Ìgbò gbogbo àwọn sẹ́nétọ̀ wọn reality ni tí gbogbo àwọn sẹ́nétọ̀ wọn ò bá lọ chamber gbogbo àwọn house of rep member wọn ò bá lọ chamber but lo and behold ibi táwọn olórí burúkú ti kówó jẹnu tí wọ́n ti máa gbowó tí wọn ò ṣiṣẹ́ fún will they stop going there láíláí wọ́n ti ń jà fún upcoming election ní east ní west ní south ní north everywhere ní poster ti ń kún káàkiri nísìnyí wọn ò tí ì parí iṣẹ́ ọdún mẹ́rin o ọdún mẹ́rin tán láwọn ń ṣe o míwọ ọdún mẹ́rin náà ló wà nínú constitution ọdún mẹ́ta ni wọ́n ń ṣe because after 3 years wọ́n ti bẹ̀rẹ̀ election next year tán bá dẹ̀ ti bẹ̀rẹ̀ election next year àwọn ṣe nǹkan kan mọ́ fún dídí ọdún kan tó kù gbogbo gọ́vnọ̀ tó fẹ́ sọdún kan tó fẹ́ lọ second term ọdún mẹ́ta péré náà máa ṣe after 3 years wọ́n ti bẹ̀rẹ̀ campaign for another 4 years odidi ọdún kan náà fi máa sáré káàkiri ṣe consultation ṣe advert ṣe nǹkan kan ṣe campaign so ọlọ́run nínú àánú ẹ̀ ní yóò ran ìran káàró òjìrè lọ́wọ́ o ọ̀nà tá a fi lè pín kúrò lára Nàìjíríà pọ̀ gan now àwọn nǹkan kan tí mi fẹ́ ká máa discuss púpọ̀ lórí social media ní ọ̀rọ̀ bóyá tinú ó fẹ́ pín Nàìjíríà bí nǹkan ń fẹ́ ká máa discuss ẹ̀ rẹpẹtẹ ká máa mọ hámà lórí ẹ̀ káwọn ẹ̀yà tó kù ọmọ tají lórí ẹ̀ but reality ni kò ní pín outrightly ṣùgbọ́n possibly ó ṣeéṣe kó dá wa padà sí regional government that can never happen Mr. Wikonko you and I know this ó lè ṣe náà ní reality ní sa kò lè ṣẹlẹ̀ torí bẹ́ẹ̀ wọ́n ti ń buta ibẹ̀ ni wọ́n rí gẹ́gẹ́ bí retirement house wọn so wọ́n lè stop láti má lọ reason tí náà fi jíròrò fi lè pín ní tùbí nùbí nìyẹn reason that fi lè pín nù ṣùgbọ́n tí máàlù yìí bá lè dá wa padà sí regional government tánọ́dá government dé tá a gbà fún láti tún change ẹ̀ kúrò àti múra láti pín nìyẹn and lo and behold regional government pẹ̀lú ìwádìí mi a máa maintain ẹ̀ as long as like 30 years 40 years 50 years ká tó ronú pa fẹ́ pín outright ká tó ronú pa fẹ́ pín Nàìjíríà because bó ṣe wà lọ́kàn àwọn èèyàn ó wà ní haste ó wà ní kíákíá bíi ká rí i ní generation wa yìí lójú ayé wa kò possible sa o wọ́n bá pín Nàìjíríà lọ́la gbogbo ọmọ Yorùbá para wa tán o ẹ̀kọ́ lẹ̀kẹ́ korúkọ kẹ́ forúkọ mi báàkì ẹ̀ pé tán bá pín Nàìjíríà lọ́la Yorùbá para wọn tán ogun abẹ́lé ó ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ogun wọ́n bẹ̀rẹ̀ láti ibi tá a fẹ́ gbé capital sí yes ogun wọ́n bẹ̀rẹ̀ níbi ẹ tí ó jẹ́ president àkọ́kọ́ ogun wọ́n bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ oríṣiríṣi nǹkan la fi jà àwọn ará Èkó lè sọ pé àwọn ò bá àwa tó kù lọ àwọn wọn sì ní seaport àwọn wọn ní airport lọ́dọ̀ gbogbo ohun tí ó jẹ́ kí Nàìjíríà ò pín nìyẹn bó bá jọ ọmọ Yíbò ló ní seaport àti airport wọ́n ti lọ tipẹ́tipẹ́ mo fọlọ́ ń búra gbogbo tí wọ́n fi jà pátápátá wọ́n ti kọ́ ikú wọlé látòrí omi wọ́n ti kó wọlé látòrí òfurufú tó dá wọn lọ ní international airport international seaport tipẹ́tipẹ́ ọmọ ẹ̀yà Ìgbò ti lọ tó bá já Hausa Fúlàní ló ní seaport àti airport wọ́n ti lọ tipẹ́tipẹ́